ó ti ṣẹlẹ̀ o ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ tó ti bẹ́yìn yọ o lórí ọ̀rọ̀ Queen Naomi ìyàwó ọba Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ ti bá ẹ̀yìn yọ ẹ̀yin lólùfẹ́ mi èmi wà mọ orin tá fẹ́ kọ sí gbẹ̀dúmọ́ báyìí o Ọlọ́run mi ò mọ orin tá fẹ́ kọ sí gbẹ̀dúmọ́ báyìí gbogbo alámọ̀ alàgbà tí wọ́n ń pè ní Prophet Marcus Tibetan gbogbo aláti mọ pásítọ̀ yẹn pásítọ̀ Tibetan pásítọ̀ yìí máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí o ó máa tú àṣírí o lórí ọ̀rọ̀ Queen Naomi ó máa tú àṣírí o èmi ò wá mọ bí tá fẹ́ bá yàrá já sí báyìí o èmi ò wá mẹ́ni tá fẹ́ fojú jọmọ́ báyìí sábàbí là ń pe ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ but àwọn èèyàn ti ń yí sí bá mi àwọn èèyàn ti ń sọ di bá mi lójú ti tèmi sábàbí ni èmi ń pe nǹkan tó ṣẹlẹ̀ but níbi tí ọ̀rọ̀ gbé wa ń lọ yìí níbi tí ọ̀rọ̀ gbé ń dé dúró yìí sìn ó ti ń di bá mi lójú tèmi o gbogbo èyí tí ẹ ń bú mi lórí ọ̀rọ̀ Queen Naomi ẹ jọ̀ọ́ mi ò hate Queen Naomi o mi ò hate Queen Naomi kí n tó play voice pásítọ̀ yìí fún yín kẹ́yìn náà fi etí ara yín gbọ́ gbogbo nǹkan tí bàbá yìí sọ lórí ọ̀rọ̀ Queen Naomi ẹ ń kọ́kọ́ clarify nǹkan kan fún yín náà Queen Naomi jẹ́ ẹni tí mo mọ̀ gẹ́gẹ́ bí wòlíì mo dẹ̀ ti mọ̀ Queen Naomi ti pẹ́ kó tẹ̀ tó di wípé wọ́n fẹ́ Ọọ̀ni of Ifẹ̀ kó tó di wípé nǹkan kan pa àwọn àti Ọọ̀ni of Ifẹ̀ pọ̀ òun ni mo ti mọ̀ Queen Naomi gẹ́gẹ́ bí wòlíì tèmi ò bá ṣe mistake tèmi ò bá bùkéré Queen Naomi ò ti lè ju ọmọ 23-25 lọ tí mo ti mọ̀ wọ́n pé wọ́n ti ń ṣiṣẹ́ ìyanu tọ́lọ́run ti ń gbọ́wọ́ ẹ̀ ṣiṣẹ́ ìyanu mi ò mọ èjì tí arábìnrin yìí tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu yìí o but according to information tí mo gbọ́ wọ́n ní láti kékeré ni Olúwa ti pe Queen Naomi kó tiẹ̀ tó di wípé wọ́n tiẹ̀ máa pàdé Ọọ̀ni of Ifẹ̀ àtọ́ so kò dẹ̀ sígbà kan tí mo fi hate Queen Naomi tẹ́ ẹ bá gbọ́ tí mo sọ̀rọ̀ nípa èèyàn kan èmi kọ́ ni mo sọ nǹkan táwọn èèyàn ń sọ òun ni mò ń sọ àfi ń kẹ́kọ̀ọ́ náà ni àfi ń kọ́gbọ́n ni èmi kọ́ ni lórí fídíò tí mo release lánàá lórí Queen Naomi oríṣiríṣi nǹkan ni mo gbọ́ àwọn kan ní wọ́n fi ṣògùn owó ni àwọn kan ní wọ́n fi ṣèràpadà ni àwọn kan ní wọ́n fi wọ́n ṣògùn ẹ̀mí gígùn ni oríṣiríṣi ni mo gbọ́ kó tó di pé mo release fídíò yẹn interview Prophet Marcus Tibetan tí mo tún wá wò lénìí àwọn náà tún wá tún tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ èmi kọ́ ni mo sọ o but mi ò ní tí n bá tún fẹnu ara mi sọ́nsìn ẹ máa ní èmi ni mo sọ ẹ̀yin náà ẹ máa fetí ara yín gbọ́ lẹ́nu bàbá fún ara wọn ẹ gbọ́. ẹ tó wà ń bẹ eléyìí ṣé iṣẹ́ eléyìí ni òṣì ní àbújá bára wà Nàìjíríà sà. ó ti dáhùn question ẹ. ẹgbẹ́ ẹyẹ ẹnu àbẹ̀tí kò. ó ti dáhùn. last Monday olùwàfíà pípé kí n sọ fáwọn Nàìjíríà ewu tó wà nǹkan ọ̀fẹ́. ẹ máa gbọ́ o. oníwòlíì bá sọ Naomi gba àjọ àjẹ mi. ṣe gbọ́. àwọn mẹ́jọ ló ti gbà ọ lójú ayé mi. ṣe ti gbọ́. nígbà tí wọ́n máa kọ́ mú Joshua àti Bitọ́pẹ́ ṣe gbọ́. tó máa kọ́ gbarú àjọ bẹ́ẹ̀ bọ́ọ̀sì já bọ́ sínú ìrà méjì. ṣùgbọ́n nígbà tó máa di olórí kóòtù yẹn wọ́n lọ fọ àwọn èèyàn wá láti South Africa ilé owó pa ẹnì kíní tó kọ́ gbarú àjọ bẹ́ẹ̀ ni Babangida ó kó gbogbo àwọn young prominent Nigerian soldiers ó tì wọ́n bọ́ lóye jù torí ó mú ààyè lọ́wọ́ àwọn àjẹ́ àti the civilian president. ṣe gbọ́. wọ́n lò wọ́n ní wọ́n lò àwọn ọmọ wọn ní wọ́n lò wọ́n ní sọ. ẹlẹ́yìn ìbí yomi ní 3 years ago òun
ṣe tiẹ̀ ní wọrí ó lóun kọ́ chọ́ọ̀chì fáwọn èèyàn ó ṣàṣeré ṣe ní gbàgbàgbàgbà mọ́júmọ́ yẹn ṣe ilé wo ba àwọn ọmọ chọ́ọ̀chì lọ́wọ́ wà lórí ìgbà yín mẹ́yìn ní ẹ̀jẹ̀ blọ́ọ̀gì ní ọmọ àwọn questionable at times lè ṣe findings máa tó lọ sí ìbàdàn máa wá gbé wá jù sí àwọn ni mo kọ́ àṣàbí nígbà tó ṣì wà pẹ̀lú mi ní ilé ìwọ́dọ̀ rí mẹ́yìn unique ìjẹ́ mo jẹ́ ká ọ̀rọ̀ yẹn lẹ́nu àwọn ẹ̀wà mú ìkọ́ tó sọ ẹ̀wà ìjọba wà gbé wa sọ mo ṣe ń wò lọ akọ̀pẹ́ ọkùnrin ẹ lólùfẹ́ mi mo rò pé ti gbọ́ ohun Pastor Marcus Tibetan ẹ gbọ́ bí ó ṣe analyse ọ̀rọ̀ yẹn àwọn tó faligation yẹn kàn pọ̀ o kò ń ṣe Queen Naomi nìkan o but lórí ọ̀rọ̀ Queen Naomi gangan òun là ń sọ̀rọ̀ lé lórí ó ní Queen Naomi ó dá àjọ ni ó ní Queen Naomi wà nínú ẹgbẹ́ àwọn àgbà mi ò fẹ́ fi gbogbo ẹnu sọ wọ́n ní Queen Naomi wà nínú ẹgbẹ́ àwọn àgbà pé gbogbo àwọn ọmọ tó kú ní Ìbàdàn yẹn pé Queen Naomi ó fi wọ́n dá àjọ ni Tibetan tún tẹ̀síwájú ó ní àwọn 8 ni wọ́n ti dá irú àjọ bẹ́ẹ̀ ó ka Babangida ó ní tá a bá rántí ẹni ló fẹ́ mẹ́jọ ẹ ò ní rírun gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹjọ ẹ bá mi share fídíò yìí ó wà very important kí a lè kẹ́kọ̀ọ́ látara ẹ̀ kí gbogbo adé lè jẹ àǹfààní látara ẹ̀ ẹ bá mi share fídíò yìí kéde bá mi subscribe sí LLA Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọwọ́ yín àbùdín tó lókun àbùdín tó lọ́sà ọwọ́ yín ò ní kọ́sàlẹ̀ àgbò gbogbo ẹ̀yin tẹ́ tún ṣe máa subscribe náà ẹ ò ní rí un gbé sọnù bí ó ṣe bí ọmọ ọdún wa ń lọ sópin a ò ní rógun gbàmígbàmí ogun káwọ́ lórí ìfẹsẹ̀ jọlẹ̀ kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lágbára Èdùmàrè ìṣẹ̀lẹ̀ aburú ń ṣẹlẹ̀ lọ́tún ó ń ṣẹlẹ̀ lọ́sìn kò máa ní tọ́ sí yín kò dẹ̀ ní tọ́ sí mi tọmọtọmọ lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí LLA Global TV ọ̀fẹ́ ní subscription wọn ò jáwó yín ọ̀fẹ́ ni kí ni kan dídé mọ̀ sọ lọ pásítọ̀ yìí tún tẹ̀síwájú ó ní àwọn 8 ni wọ́n ti dá irú àjọ yẹn lójú òun ó ní ẹnì kìíní tó kọ́kọ́ dá àjọ yẹn ó ní Ibrahim Gbadamosi Babangida tó gbá mọ̀ sí IBB former president of Nigeria ó ní tẹ́ bá rántí gbà yẹn tó ṣa gbogbo àwọn top army colonel major general tó ṣa gbogbo wọn jọ ń gbà yẹn sínú plane tó land wọn sí Èjìgbò ní Òkè Afá gbàgà tí gbogbo wọn parẹ́ sí síbẹ̀ ó lẹ́nì kejì tó tún dárò àjọ bẹ́ẹ̀ ó ní Tèmítọ́pẹ́ Joshua gbogbo àná la mọ̀ pásítọ̀ Tèmítọ́pẹ́ Joshua synagogue ó ní ó kọ́ building ó lóun fi ṣe hostel whatever ó invite gbogbo àwọn èèyàn látẹ̀yẹ South Africa everywhere ó ní building wó pa gbogbo wọn ó tún ní máa kan náà ní bóyá ṣáìdì Port Harcourt pásítọ̀ nìyẹn náà ó níyẹn náà pé òun kọ́ ṣọ́ọ̀ṣì ó ṣe kínní ó ṣe gbá ó ní gbogbo ogunlọ́gọ̀ èèyàn tó tún wà ní ṣọ́ọ̀ṣì yẹn náà bí kínní ẹ ṣe wó pa ọ́ náà nìyẹn ó mention wọn lọ bẹ́ẹ̀ ó ní ti Queen Naomi òun ní ìkẹjọ ó lóun náà ti dájọ́ títí ẹ̀ ó lájọ tí wọ́n request fún lọ́wọ́ ẹ̀ òun lòun náà ti dá yẹn ó ní wọ́n mọ bọ́ ṣe ń ṣe é ó ní tẹ́ bá máa lọ sí pé ẹ lè balágọ ọlọ́pàá mọ̀ pé Queen Naomi ti délé kò sí nǹkan tó máa fi ṣe ó máa lọ scot free wọ́n tiẹ̀ náà wọ́n tiẹ̀ ń ṣe rẹ́kọ̀dù kan lọ́wọ́ sí pé title rẹ́kọ̀dù yẹn ni how will we get justice how are we get justice in Nigeria how are we get justice in Nigeria báwo la ṣe fẹ́ gba justice ní Naija wọ́n bẹ̀rẹ̀ sí ní dákọ̀ gbogbo àwọn tó ti kọjá lọ bàbá wa Abiola bàbá wa Bọ́lá Ìgè Fúnṣọ́ Williams gbogbo àwọn tó ti kọjá lọ Delegi wá Sàròwí wá Abacha ó ní bí gbogbo wọn ṣe lọ tí wọn ò tiẹ̀ wá justice ok òta ló tiẹ̀ wá pa wọn ok ẹni tó pa wọn ó yẹ ká fòun náà jófin ó ní wọn kàn gbẹ̀mí gbogbo wọn gbé kò sí justice fún wọn ó ní ẹ wá rò pé wọn fẹ́ fi Naomi ó ní kò sí nǹkan tó máa fi ṣe ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ó wà very important ẹ bá mi share kẹ́lẹ́ bá mi subscribe sí LLA Global TV lórí YouTube ẹ bá mi subscribe ọ̀fẹ́ ní subscription wọn ò jáwó yín ọ̀fẹ́ ni. ṣé rí ọ̀rọ̀ Queen Naomi tí n bá ní kò yà mí lẹ́nu irọ́ ni mo pa
Ọlọ́run tí n bá ní kò yà mí lẹ́nu irọ́ ni mo pa ọ̀rọ̀ ọkùnrin Naomi ó kàn yà mí lẹ́nu torí pé kí ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan òjíṣẹ́ Ọlọ́run ni mo mọ ọkùnrin Naomi sí fídíò tí mo ti release lánàá àwọn èèyàn tí ń bú mi lórí ẹ̀ bí ìgbà tá a bá sọ pé bóyá ọ̀rọ̀ tí mo sọ yẹn èmi ni mo sọ èmi kọ́ ni mo sọ o ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ òun ni mo sọ o òun ló jẹ́ kí n tún wá play voice note eléyìí fún yín òun ló jẹ́ kí n tún play voice note eléyìí voice note yẹn gùn gan o Ọlọ́run ó gùn gan o. ṣẹgbọ́n. ṣẹgbọ́n. Where can we get justice now? Bàbá Tinubu ní kí wọ́n lọ ṣe thorough investigation lórí ẹ̀. Ẹ jọ sá irú investigation wo ló fẹ́ ṣe sí? Wọ́n ló máa bẹ̀rẹ̀. Prophet Tibetan tún ní Ọọ̀ni fúnra rẹ̀ gan pé ó mọ̀ ń pa ẹ̀ pé àjọmọ̀ wọn ni pé àjọmọ̀ wọn ni pé Ọọ̀ni fúnra rẹ̀ náà mọ̀ ń pa ẹ̀ pé àjọmọ̀ wọn ni. Can you imagine? Èmi kọ́ ni mo sọ o. Prophet Tibetan àwọn ni wọ́n sọ ẹnu tèmi ò gbà kémi pé Naomi ní mi ò torí èmi ò ká mọ́bi tó ti ń ṣe mi ò dẹ̀ jí lóru rí kí n pàdé ẹ̀ kí yóò máa fò báwo ni mo ṣe á fẹ́ sọ ohun tójú tèmi ò bá rí tétí tèmi ò bá gbọ́ èmi ò kí ń sọ but àwọn àgbàlagbà nínú ọ̀ṣẹ́ Ọlọ́run àwọn ni wọ́n ń sọ yìí mi ò mọbi táwọn náà rìn dé tí wọ́n fi pàdé ara wọn mi ò mọ bọ́lọ́run pàdé lọ́lọ́run fi hàn wọ́n ní o I don't know bóyá wọn náà dẹ́rìn jáde ni wọ́n jọ pàdé níbi tó ti ń pàdé ní o I don't know because kéèyàn tó lè sọ irú nǹkan báyìí against èèyàn á jẹ́ pé bóyá ẹnìyẹn náà ó ti ní nǹkan tó náà ti rí àbí tí ó ti gbọ́ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ Prophet Tibetan àwọn ni wọ́n sọ pé Naomi ó wà nínú ẹgbẹ́ àgbà pé gbogbo ẹ̀mí tẹ́rẹ́ tó bọ́ nìbàdàn yẹn ó fi wọ́n dájọ́ ni ẹ̀yin lólùfẹ́ mi níbo làwọn abalẹ̀ ayé lọ báyìí ṣé torí ayé yìí náà àbí kílẹ̀ yìí rí sẹ́yìn lólùfẹ́ mi ṣé lóòótọ́ ni ṣé ẹ̀yin gbàgbọ́ torí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìgbà tí mo ti mọ Queen Naomi kó tó di queen òun ni mo ti mọ oríṣiríṣi iṣẹ́ àmì ìyanu dẹ̀ ló ń tọwọ́ ẹ̀ jáde in fact tó bá ń gbé lọ sí crusade káàkiri báyìí oríṣiríṣi crusade ta gbangba àwọn heavy crusade òun ni mo mọ̀ tó máa ń gbé Queen Naomi lọ ṣe ń gbà yẹn níbo ni ẹnu tèmi ò ẹlẹ́lẹ́fẹ́ mi ẹjọ́ kí lè wọ ọkàn tí yín ṣé nǹkan tí prophetess sọ tí prophet sọ ṣé ẹ̀yin gbàgbọ́ ṣé ẹ gbàgbọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò gbàgbọ́ ẹlẹ́lẹ́fẹ́ mi ẹ̀yin tẹ́ ẹ bá gbà ọ̀ yìí gbọ́ ẹ fi sábẹ́ comment section ẹ̀yin tẹ́ ò bá gbàgbọ́ ẹ fi sábẹ́ comment section kó ní kálukú fi èrò ọkàn ẹ̀ hàn ó wà very very important torí pé kí ni èrò ọkàn tèmi ó lè yàtọ̀ sí ti tiyín lè yàtọ̀ sí ti tèmi bẹ́ẹ̀ mi ṣe ń sọ pé èmi ò gbàgbọ́ yìí a máa ra wọn tó máa sọ pé òótọ́ ni òun náà ti mọ̀ sí òun náà ti gbọ́ sí nígbà kan ẹ fi èrò ọkàn yẹn hàn lábẹ́ comment section ẹ jẹ́ ká fi èrò ọkàn hàn lábẹ́ comment section tó bá yẹ pé lóòótọ́ ni ẹ jẹ́ ká fi hàn lábẹ́ comment section but èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò tí ì gbàgbọ́ pẹ̀lú iṣẹ́ ribiribi tí woman yẹn ti ṣe sẹ́yìn woman yìí dẹ̀ ti ń ṣe giveaway yìí kò kí ń ṣọdún yìí ní àkọ́kọ́ at least mi ò tí ì mọ̀ mo ti máa lọ bí 3 or 4 years tí woman yìí ti ń ṣe giveaway every year according to the news sọ pé tìbàdàn ló kàn lórí pọ́n pé èèyàn pọ̀ nìbàdàn olóyè sọ pé ọ̀dà kàn fún 5,000 èèyàn sábàbí lèmi kà nǹkan yìí sí níwájú ọlọ́run àtẹ̀yàn sábàbí lèmi kà sí but nísìn àwọn èèyàn ti ń gbóríṣiríṣi rumors wọ́n ti ń gbóríṣiríṣi ọ̀rọ̀ ìkan náà ni Prophet Tibetan òun wọ́n tún sọ yìí mi ò mọ ibi tí bàbá ti rí o mi ò dẹ̀ mọ ibi tí bàbá ti ṣe kò ń gẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn but èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò gbàgbọ́ but gbogbo ẹ̀ ẹ̀yin lólùfẹ́ mi nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló tó wàláì kedere báyìí ní níwájú olúwa gbogbo nǹkan tó ṣókùnkùn sí àwọn èèyàn kedere báyìí ní níwájú olúwa tó bá yẹ pé lóòótọ́ ni ó kù Queen Naomi ó kù ọlọ́run tó bá dẹ̀ yẹ pé irọ́ ni Queen Naomi nìyẹn ọlọ́run nìyẹn kò sẹ́ni tó lè dá èmi ò lè dá
ẹ̀yin olùfẹ́ mi ẹ̀yin gan ẹ̀ lè dá ọlọ́run nìkan ló lè dàrú ẹjọ́ bẹ́ẹ̀ tó gbé kí ni ọlọ́run nìkan ló tàn ìmọ́lẹ̀ òun nìkan ló lè tàn mọ́lẹ̀ sáàrin yẹn bóyá lóòótọ́ ni o bóyá rán ni o kedere báyìí ló hàn sọ́lọ́run ẹ̀yin olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV and bákan náà ẹ má hesitate láti fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jẹ́ ká jọ sọ opinion ọkàn ara wa tèmi lèmi sọ jáde yẹn ẹ̀yin náà ẹ sọ tí yín jáde ẹ ṣé gan ẹ lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Queen Naomi ẹ lólùfẹ́ mi mo tún gbàládùá fún yín lẹ́ẹ̀kan sí bọ́dún ṣe ń lọ sópin ogun ìkáwọ́ lórí fẹsẹ̀ jọlẹ̀ irú eléyìí ló ṣẹlẹ̀ tó báyìí kò ní ṣẹlẹ̀ sẹ́ni ọkàn wa lágbára Èdùmàrè ọdún lọ sópin a ò ní bọ́dún lọ lágbára Èdùmàrè gbogbo wa la máa ṣọdún ayọ̀ gbogbo wa la máa ṣọdún dùnnú gbogbo wa la máa ṣọdún nínú àlàáfíà lágbára Èdùmàrè a ò tún ní ìfẹ́ nìkan kan ṣàwátì mọ́ lágbára Èdùmàrè lólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ bá mi share fídíò yìí kẹ́tẹ́ bá mi subscribe lórí Ẹlẹ́yẹlé Global TV ire o.